salamu aleykum wa rahmatulahi wa barakatuh. gbogbo ọmọ yorùbá tilẹ̀ tó ko jákèjádò ìlú Togo ẹ kú àmójúbà oríire tó wọlé tọ̀ wá tó wọlé tọ̀ mí tó wọlé tọ̀ gbogbo wa. ǹjẹ́ ẹ ti gbọ́ pé alhaji Akeem Sululọla Americaine Apesin ni yóò di ààrẹ mùsùlùmí fún gbogbo ọmọ yorùbá ní ìlú Togo ọjọ́ keje oṣù kejìlá ọdún 2025 ìyẹn 2025 ní Palais des Congrès ibẹ̀ ni ayẹyẹ fífi oyè dá àwọn èèyàn pàtàkì lọ́lá nínú Islam yóò ti wáyé o pẹ̀lú ṣíṣe alábàápàdé bàbá wa alhaj al-imam imran ẹlẹ́à tí a ó sì jàǹfààní mímọ̀ látara wọn tí ẹ̀yin náà bá wá ṣe tán láti darapọ̀ mọ́ àwọn olóríire ẹ tẹ́rẹ́ ṣàṣà kí ẹ lọ ra aṣọ ìdánimọ̀ kí ẹ lè ní àǹfààní láti wọlé sínú gbàgede Palais des Congrès lọ́jọ́ náà kò wọ àǹkàrá kò wọlé ni o ọ̀pá mẹ́fà àpò mẹ́wàá ni ẹ kàn sí imam abbas al-hassan tàbí kí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí òǹkà rẹ̀ jẹ́ 90154163 ìyẹn 90154163 àwọn gbajúgbajà olórin ẹ̀sìn yóò wà pẹ̀lú wa lọ́jọ́ náà bíi alhaji yusuf olóòtú àti alhaja muinatu awòsífìlà pẹ̀lú alhaja kairatu ìfẹ́ ànábì ọlọ́run má yọ mí lẹ̀ láwùjọ olóríire o gbogbo ọmọ yorùbá ẹ jẹ́ kí á túyáyà láti fi ìjókòó wa gbé ìsìláàmù lárugẹ ààrẹ mùsùlùmí tuntun alhaji Akeem Sululọla Americaine Apesin àti gbogbo àwọn ọ̀tọ̀kùlú tí wọn yóò fi oyè dá lọ́lá lọ́jọ́ náà wàràfà lọ́wọ́ mọ̀kánná àlìyà ọlọ́run má yọ mí sílẹ̀ láwùjọ olóríire o ìwọ ńkọ́.